ẹ̀yin tẹ́ ń jókòó jẹ owó ojúmọ́ owó sàárà tẹ́tí wá ń bragado yá mo máa sọ̀rọ̀ yẹn máa wọ pé yé am I one of them okay nígbà yẹn tó bá sọ pé am I one of them mo gbà but à ń láti ẹni tó bá ti gba ibì kan kọjá à ń láti máa open brain kẹ́ máa ríra yín because 90% gbogbo yín máa ń ríra yín bí ẹni pé you are on top of the world ẹ máa ń ríra yín bí ẹni pé ẹ ti wà on top of tí ẹ bá máa sọ̀rọ̀ sí yín lórí àwọn ọmọ kéékèèké tó ń bọ̀ lẹ́yìn àtàwọn tó wọ́n ti ń rí yín bí ìgbà tá a bá sọ pé ẹ̀yin gangan ní alpha and omega pé irọ́ o ti máa dàgbà èmi gan fẹ́ ṣe irú nǹkan báyìí à ń láti máa já ojú yín kú omi ẹ̀ka bá dẹ̀ mọ̀ pé kò sọ́nà ń bẹ̀ so mo mọ̀ pé bó ṣe wà yín sí bó ṣe rí mi sí o máa ṣe pé èpè tó ń ṣe àní mo sọ fún ẹ pé iṣẹ́ tó ń ṣe gbàdúrà kó sọ pé iṣẹ́ tí mo ń ṣe lọ́wọ́ yìí o kí ọmọ tó o bí kó jèrè ẹ̀ kóun náà gbé gbá ẹ̀ kọsọ wọn bá gbé o ní láti rán ọmọ ẹ lọ sí school ní láti mú ọmọ ẹ lọ sí ìlú òyìnbó because mẹ́sì gbogbo yín wọ́n pé tẹ bá rówó kẹ máa kó gbogbo ọmọ ẹ̀ẹ́dẹ̀ wà humble mọ̀rọ̀ sọ and ẹ̀jẹ̀ máa sọ fún yín pé utterances yín ní public wọ́n ní see more talk less guide your utterances irọ́ ẹ máa bọ́ sórí kí ni ẹ máa bẹ̀ sí ní gbogbo ẹ máa tan fídíò ni wọ́n máa ṣe yàrá yolo èyí tó yẹ kẹ́ máa farabalẹ̀ kẹwàá humble kẹdẹ ṣe kíni kẹdẹ mú tẹ máa sọ ní public tó bá bú yín bì kan kẹ farabalẹ̀ tó bá ṣe kíni kan kẹwàá wọn bù káwọn aráàlú máa rí pé wà wọn bù ká máa rí nǹkan kéékèèké tẹ fi ń contribute sí ìlú irọ́ ni ìjà kẹtù máa bragado kẹ lọ kẹ máa ṣe gbìgbì ẹlòmíràn máa ní ṣe báwọn kan ti ṣe báyìí ṣe báwọn kan yóò ṣe sọ báyìí èyí mo kọ́ ni mo ti ń sọ̀rọ̀ yìí for the past more than ó ti ju 4 years lọ àfi wọ́n tó bá yẹ̀ṣẹ̀ ń follow mi ń sìn lò ní gbọ́ mi but wọ́n tó bá ti ń follow mi tipẹ́tipẹ́ wá rí pé èyí kọ́ ni mo ti ń sọ mo ti máa ń sọ tipẹ́tipẹ́ pé wá nǹkan míì ṣe má gbé gbogbo life ẹ sí orí nǹkan tí ò fòfò mú living má gbé gbogbo life ẹ sórí iṣẹ́ fòfò mú living mo ti táàbù kankan lára pé who are you ask yourself who are you ṣé nǹkan tó ń ṣe yìí èyí ni oṣù máa rọlé ni pé kí ni ìwọ náà gbẹnu sọ ìwọ náà ẹni tó bá ti gba ibì kan kọjá tó bá understand ibì kan dandan ni kó ṣí àwọn tó ń bọ̀ lẹ́yìn kó ṣí wọn létí yẹn sọ fún ẹ kó ṣòwò union lèmi fi travel o bóyá ẹ̀yin tẹ́ bá mọ̀ nǹkan kan àbẹ́yìn tẹ́ bá ń fẹ́ nǹkan kan kúkọ bóyá kó padà lọ́wọ́ àwọn previous video mi kó lọ wò dáadáa so mo ní another live entirely tí mò ń lò mo kàn gba union kọjá ni Ọlọ́run mú mi gbàbẹ̀ kọjá ni so mo dẹ̀ gbàbẹ̀ kọjá pẹ̀lú orí pípé so ti ṣe tó mo sọ pé kò sí gbogbo tó ń ṣe nù gbòòrò ayé tá a náà ò tí ì bá wọn ṣe so before you talk farabalẹ̀ kó pé who is this person kí ló ń sọ òun náà gbé làákàyè yẹ kalẹ̀ má judge past judge present judge pé ẹni tó ń sọ̀rọ̀ ṣé mo tó ń sọ ṣá ṣé mo lè kọ́gbọ́n lọ́rọ̀ ẹ̀ ṣá so ṣé nǹkan tí wọ́n sọ sí ni pé ká máa encourage àwọn tó bá fẹ́ máa ṣiṣẹ́ fòfó múlí. aràn mi sí gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ ń láǹfààní tẹ́ sì ń gbọ́ mi ní àkókò yìí mo sọ pẹ̀lú àṣẹ Olódùmarè gbogbo agbára tó lòun fòkò ọmọ ká ọmọlé lórúkọ Jésù iná Ọlọ́run kò jó wọn dànù gbogbo alágbára tó lòun fọmọ rẹ jẹun níyà gbogbo alágbára tó lòun gbẹ̀san lára ọmọ rẹ lórúkọ Bàbá tó Ọmọ tẹ̀mí mímọ́ o agbára Ọlọ́run kò ṣe ìdájọ́ wọn nínú ìwé Ọba kẹ́ẹ́nẹ́ orí 3 ó ní mo wò ó fín ikú ọmọ kì í ṣe tèmi gbogbo ẹ̀yin abiyamọ tẹ́lẹ̀ ṣàmì tẹ́lẹ̀ ṣí àdúrà yìí lórúkọ Jésù ẹ̀ ní rí ikú ọmọ wọn ò ní gbé òkú ọmọ ká wọn lé ẹ gbọ́ mi sà Olúwa rán mi láti gbàdúrà fún àwọn abiyamọ àti gbogbo ẹni tó nílò àdúrà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wàá fi pè mí rè o 070 25 47 54 27 070 25 475427 ẹ jẹ́ ká jọ gbàdúrà gbogbo tó kẹ́ máa là kọjá lórúkọ Jésù ẹ máa rí ìyanu ògo Ọlọ́run máa farahàn ìyanu máa ṣẹlẹ̀ Jésù Olúwa wa àmín. ẹ máa wọ pé yé am I one of them okay nígbà yẹn tó bá sọ pé am I one of them mo gbà but à ń láti ẹni tó bá ti gba ibì kan kọjá à ń láti máa open brain kẹ́ máa ríra yín because 90% gbogbo yín máa ń ríra yín bí ẹni pé you are on top of the world ẹ máa ń ríra yín bí ẹni pé ẹ ti wọ̀ on top of tí ẹ bá máa sọ̀rọ̀ sí yín lórí àwọn ọmọ kéékèèké tó ń bọ̀ lẹ́yìn àtàwọn tó wọ́n ti ń rí yín bí ìgbà tá a bá sọ pé ẹ̀yin gangan ní alpha and omega pé irọ́ o tí máa dàgbà èmi gan fẹ́ ṣe irú nǹkan báyìí à ń láti máa já ojú yín kú omi ẹ̀ka bá dẹ̀ bọ̀ pé kò sọ́nà ń bẹ̀
so mo mọ̀ pé bó ṣe wà yín sí bó ṣe rí mi sí o máa ṣe pé ìpè tó ń ṣe àní mo sọ fún ẹ pé iṣẹ́ tó ń ṣe gbàdúrà kó sọ pé iṣẹ́ tí mo ń ṣe lọ́wọ́ yìí o kí ọmọ tó o bí kó jèrè ẹ̀ kóun náà gbé gbá ẹ̀ kò sọ wọn bá gbé o ní láti rán ọmọ ẹ lọ sí school ní láti mú ọmọ ẹ lọ sílùú òyìnbó because mẹ́sì gbogbo yín wọ́n pé tẹ bá rówó kẹ máa kó gbogbo ọmọ dẹ̀ wà humble mọ̀rọ̀ sọ and ẹ dẹ̀ máa sọ fún yín pé utterances yín ní public ó ní see more, talk less. Guide your utterances. Irọ́ ẹ máa bọ́ sórí kí ni ẹ máa bẹ̀ sí ní gbogbo máa tan fídíò ni wọ́n máa ṣe yàrá yolo. Èyí tó yẹ kẹ́ máa farabalẹ̀ kẹ́ wà humble kẹ́ dẹ̀ ṣe kí ni kẹ́ dẹ̀ mú tẹ́ máa sọ ní public tó bá bú yín bì kan kẹ́ farabalẹ̀ tó bá ṣe kí ni kan kẹ́ wà humble káwọn aráàlú máa rí pé wà humble ká máa rí nǹkan kéékèèké tẹ́ fi ń contribute sí ìlú. Irọ́ ni ìjà kẹtù máa bragado kẹ lọ kẹ máa ṣe gbìgbì ẹlòmíì náà máa ní ṣe báwọn kan ti ṣe báyìí ṣe báwọn kan yóò ṣe sọ báyìí èyí mo kọ́ ni mo ti ń sọ̀rọ̀ yìí for the past more than ó ti ju 4 years lọ àfi wọ́n tó bá yẹ̀ṣẹ̀ ń follow mi ń sìn lò ní gbọ́ mi but wọ́n tó bá ti ń follow mi tipẹ́tipẹ́ wá rí pé èyí kọ́ ni mo ti ń sọ mo ti máa ń sọ tipẹ́tipẹ́ pé wá nǹkan míì ṣe má gbé gbogbo life ẹ sí orí nǹkan tí ò fòfo mú living má gbé gbogbo life ẹ sórí iṣẹ́ fòfo mú living mo ti táàbù kankan lára pé who are you ask yourself who are you ṣé nǹkan tó ń ṣe yìí ṣó ẹni oṣù máa rọ lẹ́nu pé kí ni ìwọ náà gbẹnu sọ̀rọ̀ ìwọ náà ẹni tó bá ti gba ibì kan kọjá tó bá understand ibì kan dandan ni kó ṣí àwọn tó ń bọ̀ lẹ́yìn kó ṣí wọn létí ẹ sọ fún ẹ pé kó ṣòwò union lèmi fi travel o bóyá ẹ̀yin tẹ́ bá mọ̀ nǹkan kan àbẹ́yìn tẹ́ bá ń fẹ́ nǹkan kan kúkọ bóyá kó padà lọ́wọ́ àwọn previous video mi kó lọ wò dáadáa so mo ní another live entirely tí mò ń lò mo kàn gba union kọjá ni Ọlọ́run mú mi gbàbẹ̀ kọjá ni so mo dẹ̀ gbàbẹ̀ kọjá pẹ̀lú orí pípé ti ṣe tó ẹ̀ mo sọ pé kò sí gbogbo ohun tó ń ṣe nù gbòòrò ayé táà náà ò tí ì bá wọn ṣe so before you talk farabalẹ̀ kó pé who is this person kí ló ń sọ wọn náà gbé làákàyè yẹ kalẹ̀ má judge past judge present judge pé ẹni tó ń sọ̀rọ̀ ṣé mo tó ń sọ ṣá ṣé mo lè kọ́gbọ́n lọ́rọ̀ ẹ̀ ṣá so ṣé nǹkan tí wọ́n sọ sí pé ká máa encourage àwọn tó bá fẹ́ máa ṣiṣẹ́ fòfó múlífì àwọn tó kàn fẹ́ máa jíra kùtùkùtù kọ́kọ́ dé máa dé bébà kọ́kọ́ máa ó fẹ́ ká máa encourage wọn ni àbí ká máa sọ fún pé n tó ń ṣe yẹn kó fara balẹ̀ tó bá tiẹ̀ rí nǹkan kan láti ibì kan yẹ kí làákàyè náà máa ṣí pé I have to be humble and mo dẹ̀ ní láti guide utterances mi kò jẹ́ kẹ́ni kọ́kọ́ bọ́ sórí kíní kọ́kọ́ máa wíwíkúwí kó máa sọ̀sọ́kúsọ àbí kẹ́ni kọ́ bọ́ sórí social media kọ́kọ́ máa sọ̀rọ̀ kó ní kò sí ní tá a lè sọ kò sẹ́ni tó lè mú wa kó yẹ kí èèyàn farabalẹ̀ kó wá kí discipline wá wà nínú iṣẹ́ kí discipline wà lọ́tún lọ́sì kí discipline wà láàárọ̀ lọ́sàn-án lálẹ́ tá bá ti sọ̀rọ̀ kọ́kọ́ sáré ṣiṣẹ́ lé lórí nǹkan tó ń pè ní ìjọba nìyẹn kò tó ń pè ní nǹkan nìyẹn kó bá ṣe sọ pé wọn ní kíní báyìí ò dá yá ẹ̀yin èèyàn ó yẹ jáde ó yẹ ṣe kíní ní sẹ́mínà kankan tẹ́ ń ṣe ní orientation kankan tẹ́ ń gbára yín kò sí ṣebí tí ojú bá ń là sí tí ojú bá ń là sí èèyàn máa jẹ́ kí achievement máa dé bá nǹkan tí èèyàn bá ń ṣe ni kò fẹ́ sí achievement kankan kẹ́yìn kan máa dé bá tí nǹkan bá ń dé èèyàn máa ń ṣe achievement kò yẹ pé kẹ̀kọ́ máa dé kẹ̀kọ́ máa kówó sápò and this transportation sector kò sí improvement ó dájẹ́ lọ ní mo fẹ́ lọ gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe transportation yìí mọ́tò mélòó lẹ́ ń rà síta ẹ̀ kí ń ra mọ́tò ó di new mọ́tò ẹ lọ wo àwọn new mọ́tò wo lẹ́ ń rí tí ó bá ṣe àwọn mọ́tò tó yẹ ń gbé lọ sílé panabita àwọn old mọ́tò ló ń pàṣì padà ló ń padà gbé sójú ọ̀nà gbogbo àwọn tí wọ́n invest lórí transportation gbogbo wọn ti sá lọ àwọn tó dẹ̀ ń gbowó lọ́wọ́ transportation yìí wọ́n invest síbẹ̀ but tí wọ́n ní pé kọ́kọ́ gbowó wọn invest síbẹ̀ àwọn tó invest síbẹ̀ tún ní wọn lára ẹ lọ mú mọ́tò tuntun tẹ́lẹ̀tẹ́lẹ̀ o lè rí ẹnìkan ó lè ní mọ́tò bíi 10 20 tọ́wọ́n máa wà tó invest sórí transportation gbogbo wọn tó invest sórí transportation ẹ ti lé wọn ẹ̀yin tẹ̀lé ń gbowó lọ́wọ́ transportation invest sórí ẹ̀ ẹnìkan kan mo bá rí o nítorí bá tàbá pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ní o là ń sọ ẹnìkan máa dé sí àwọn wèrè kan máa dé sí máa gbé má níṣẹ́ má mú páàsì wá jẹ́ ká máa sọ present tense àti kí àjẹ́ ká máa sọ present àbí ká máa sọ pé báwo ni function something ṣe lè dé bá nǹkan tọ́wọ́ bá àwọn wèrè míì sìn nígbà kan ní 2000 and kìíní kan má sọ̀rọ̀ 2000 and kìíní kan kí ni tuntun tó fẹ́ ṣẹlẹ̀ kí ni àwọn improvement àti kí la tún fẹ́ máa ṣe ní tuntun má bá mi sọ̀rọ̀ past bá sọ̀rọ̀ present pé kí ló ṣẹlẹ̀ nítorí àwọn ọ̀dẹ̀ kan máa ní 2000 àní sọ present
sọ nǹkan tó máa ṣẹlẹ̀ àti kí wọn náà má ìdí àwà pé kí ló tún lè sún síwájú. tó bá wà ní kí gọ́ọ̀mẹ̀ntì invest oníkálukú mọ ibi tó wà jàre.